Ẹ káàbọ̀ padà sórí ìkànnì tiwa update. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí channel yìí kẹ́dẹ̀ tán notification button yín. Ní báyìí a máa sọ̀rọ̀ lórí part 6 Koleoso eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ jáde. Koleoso jẹ́ movie yìí, ó jẹ́ movie tó lágbára gan, tó dẹ̀ wà very interesting. Tẹ́ bá gbàgbé gbogbo alájọ wò látorí part 1 títí dórí part 5 kí part 6 tó yẹ̀ṣẹ̀ wá jáde. Ó jẹ́ movie tó dùn gan ni tí ó sì kọ́ wa lẹ́kọ̀ọ́. Gbogbo àrẹ̀ là ń wò ojú là ń wò ojú lágbójú sọ́nà tá à ń wò pé a fẹ́ wo part 7 kí ẹ̀yin wá lè rí wò tí ó bá ti jáde, nítorí ní ẹsẹ̀kẹsẹ̀ tó bá ti jáde làwa ti ṣe upload ẹ̀. Láìpẹ́ láì jìnnà ó máa upload ẹ̀, so àwa dẹ̀ máa ṣe update lórí ẹ̀, àsọ channel tẹ́ ti máa rí wò fún yín. Nítorí náà ẹ̀yin ẹ tàn notification button yín kẹ́dẹ̀ subscribe sí channel wa. Movie jẹ́ movie tí actor Itele tí wọ́n kópa lọ́pọ̀lọpọ̀ tí wọ́n sì ṣe dáadáa, tó dẹ̀ yẹ pé movie yìí dùn gan ni, movie alágbára ni, ó dẹ̀ dùn. Tí a bá wo part 6 yẹn a máa rí wípé Koleoso, ìyàwó Koleoso eléyìí tí ó sá lọ lọ́jọ́ òní, òun ti padà bímọ, ṣùgbọ́n ìyá náà kò sí, ọmọ wa wà. Ọmọ náà ti dọmọ alágbára o, ọmọ náà òun náà ti di ọmọ alágbára bíi bàbá ẹ̀, òṣó ti wà nínú tiẹ̀ náà. Ṣùgbọ́n kí ló wá fẹ́ ṣẹlẹ̀ ní part 7? Kí ni, torí irú ìlà tó wà lójú bàbá ẹ̀ ló wà lójú tiẹ̀ náà, òun gan sì ti lágbára gan ni. Kí ló wá fẹ́ ṣẹlẹ̀ o nínú part 7 yẹn, òun àti bàbá ẹ̀ o, kí ló wá fẹ́ ṣe, ṣọ́jọ́ fẹ́ jà ni àbí torí òun náà ti lágbára gan ni. Nígbà tí bàbá ẹ̀ fẹ́ takò ẹni tó kù fún ní ìyá, àrí bó ṣe yọ sí wọn tó dẹ̀ sọ pé kán má pààyè òun. So ọmọ yìí náà, òun náà ti ní àdá eléyìí tí Koleoso ní tóun náà fi ń jagun, ó ti wà lọ́wọ́ ọmọ náà. Kí wá ni àwa ń gbójú sọ́nà fún nínú part 7? Ẹ jẹ́ ká jọ discuss eléyìí ní comment section. Ẹ fi opinion yín síbẹ̀. Ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ lórí ẹ̀, ká jọ fọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀ lórí part 7 yìí, torí part 7 yìí ohun àlàmìlaka gan, ó sì máa milẹ̀ títí. Kí a wá jọ gbádùn ẹ̀, ká jọ rí wò, kí a mọ final saga nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní the end. Ẹ subscribe sí channel yìí kẹ́dẹ̀ tàn notification button yín kẹ́yìn lè rí wò, kí gbogbo wa ká sì jọ tún gbádùn ẹ̀ bá ṣe gbádùn ẹ̀ láti part 1 títí dé part 6 tí a wà yìí. Ẹ comment sí under comment section lórí part 7 kẹ́dẹ̀ subscribe sí channel tí ẹ ń wò yìí.